ẹ̀yin tèmi ẹ káàbọ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé sinimá tó bá ládùn tó lóyin tó lọ́pọlọ la máa ń mú wá sí etí gbọ̀yìn. Mo tuntun dé láti ṣe àfihàn sinimá Ikú Fọná. Ikú Fọná, àwọn àfihàn tí mo fẹ́ ṣe lórí sinimá yẹn máa fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ bá mi wò tán nítorí pé ó máa ṣe yín láǹfààní. Fún ẹ̀yin tí ẹ ti wò sinimá yẹn kí tó sọ̀rọ̀ púpọ̀ mo fẹ́ kẹ́ bá mi wò nǹkan tó ṣẹlẹ̀ ní apá bí. Ọ̀tá ebú kò fẹ́ gbókò bẹ́ẹ̀ kò fọ́nà lóko rẹ̀. So kò fọ́nà lórí. ní báyìí lórí sinimá Ikú Fọná yìí mo mọ̀ pé ẹ ti rí nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Fún ẹ̀yin tí ẹ ti wo apá kìíní Ikú Fọná ẹ bá mi lọ sórí comment section, ẹ̀kọ́ tí ẹ bá kọ́ bẹ́ẹ̀ ẹ bá mi sọ lórí comment section. Fún ẹ̀yin tí ẹ ti wo sinimá Ikú Fọná màá fẹ́ kí ẹ gbìyànjú láti lọ wo sinimá Ikú Fọná. Apá kejì Ikú Fọná ń bọ̀ lọ́nà, wọ́n wà ní location lọ́wọ́lọ́wọ́ báyìí tó fẹ́ ṣe apá kejì sinimá Ikú Fọná. Fún wọn tó bá fẹ́ rí apá kejì sinimá yìí bá mi lọ sórí comment section wípé o fẹ́ rí apá kejì sinimá Ikú Fọná. Ẹ̀yin tí ẹ ti wo sinimá yìí orí Libra TV YouTube channel ẹ ti máa wo sinimá Ikú Fọná apá kìíní, tí apá kejì náà bá jáde ibẹ̀ náà lẹ máa ti wò ó. Èmi ṣe àfihàn orúkọ tèmi ò yí padà, èmi lọmọ yín Rotí bẹ́ẹ̀ náà mo kò ṣọ̀fẹ́. Ẹ rí sinimá Ikú Fọná ẹ mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ti máa rí fídíò mi ẹ mọ̀ wípé mi kì í ṣe sinimá tí ò bá ládùn tí ò bá lọ́pọlọ. Èmi ò ń dédé ṣe àfihàn sinimá tí bá wò tí bá rí pé sinimá yìí ó dùn yàtọ̀ ni máa ń sọ̀rọ̀ lé lórí. So ẹ bá mi lọ sórí YouTube channel kẹ́ bá mi comment pé ẹ fẹ́ rí apá kejì sinimá yìí. Ikú Fọná sinimá yìí jẹ́ sinimá kan tó jẹ́ wípé ìwọ tí o bá wo sinimá yìí tí o farabalẹ̀ tí o fọpọlọ wò wá kọ́ ọgbọ́n nínú ẹ̀. Sinimá yìí jẹ́ sinimá kan tó jẹ́ wípé ó dá lórí ìlú kan tí a ní bàbá kan tí wọ́n pè ní Jáyínfá. Bàbá yìí níyàwó tó dẹ̀ jẹ́ wípé ìyàwó ẹ̀ àwọn àtàwọn ìyàwó Jáyínfá àti ìyàwó ẹ̀ wọ́n ṣe kí ni wọ́n nífẹ̀ẹ́ ara wọn ṣùgbọ́n wọn ò rọ́mọ bí wọ́n lọ tọrọ ọmọ. Wọ́n dẹ̀ sọ wípé ọmọ tó tọrọ yìí tí wọ́n bá bímọ ọmọ yìí máa fún wọn ní ìdààmú. Dítù yìí pé Jáyínfá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ní pé kán má bímọ and ìyàwó padà lọ lẹ́yìn láti tọrọ ọmọ. Ìgbà tó máa bímọ sáyé ìyá lọ ọmọ ló kù, ọmọ yẹn ni wọ́n ń pè ní Ikú Fọná. Ikú Fọná yìí jẹ́ ọ̀kan tó jẹ́ wípé tí ó bá bínú ìṣẹ́jú tó bá bínú ló máa fi ń ṣe ìdájọ́ ẹni tí ó bá ṣẹ̀, kò kí ń rò lẹ́ẹ̀mejì kó tó ṣe kíni kó tó ṣe ìdájọ́ ẹnikẹ́ni. So Ikú Fọná yìí wá bẹ̀rẹ̀ sí ní fún Jáyínfá ní wàhálà nílùú tó jẹ́ pé gbogbo nǹkan bí ìdààmú ọ̀dọ̀ Ikú Fọná. Fún ẹ̀yin tí ẹ̀ ń wo sinimá tí ẹ̀ mọ ìtumọ̀ ẹ̀ mo fẹ́ kẹ́ farabalẹ̀ wo àwọn àfihàn mi dé òpin, àmọ́ mo fẹ́ kẹ́ wo nǹkan tó parí sinimá ibi tí wọ́n parí apá kìíní sí. wọ́n èrò owó tán wọ́n máa fẹ́ gbá mi ní wọ́n ti rí pé mo gọ̀ mo tutù wọ́n máa fẹ́ gbá mi ní pé wọ́n mọ nǹkan ọ̀pọ̀ wọn bẹ́ẹ̀ kò tí ìdíwèé sọ fún mi wọ́n mọ̀ fún wo pé kíní kan pé mo wọ ẹ bá kọlà gbogbo wọn lọ. ó tó ẹ alẹ́ ṣe lọ́yẹ̀ o ilé mi ìdáríjì mo ti sọ fún ọ tẹ́lẹ̀ ijú èèyàn bá ṣẹ̀mí ní òṣìlẹ̀ ṣàṣọbora inú ọmọ àjọgbọ́n. Agbára òjò tí bá ní ìjà tí gbójú rí bàbá ní lọ́wọ́ Ikú Fọná fímọ́lá kàlàkà pẹ̀lú ọmọ gúnlẹ̀ o. Ṣé ó lẹ́tọ̀ọ́ láti kàn ṣe apá kejì nítorí wọ́n wà ní location ọ̀fẹ́ ṣe apá kejì? Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá ẹ bá mi lọ sórí comment section wípé ẹ fẹ́ rí sinimá apá kejì. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí YouTube channel mi.